Ẹ kú ìkàlẹ̀, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ máa kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Ẹ̀yin tẹ̀ ń pariwo ẹ̀yẹ dákẹ́. Ìyá ẹ ké sáwọn ọmọ yín. Bàbá ẹ pèyàwó. Ẹ̀yin ìyá oníkáràkátà, àṣejìrì lẹ́ẹ̀ṣẹ̀ o, ẹ̀ ní ṣàṣedànù. Ànàmúntọ̀gà gbogbo ibi tá a bá nawọ́ wa sí ìrìlá máa jẹ. Abala àtúmọ̀ àlárè yìí o. Mo ti jẹ́ kó yé wa ní ọ̀pọ̀lọpọ̀ àlá tá a ti tú sẹ́yìn pé àlá kì í ṣe ohun tá a kó dànù. Àlá ọ̀gọ̀ ẹni tọ́lá là lọ́gọ̀. Elédùmarè ọba àríwárẹ́yìn ó ti júwe irú ẹ̀dá tó jẹ́ fún ọ ìwọ lọ yá sí. Bálà bá wá ṣe tán ọmọ apá mo sì rí kìnìún lójú ọ̀run. Fúnra ẹ lọ́mọ sọ pé mo sì rí kìnìún yìí lójú ọ̀run o. Láì délé aláwo, láì délé ọlọ́pẹ̀ àti bí àlá èèyàn a máa mọ orí ẹ̀dá tó jẹ́ láyé. Kódà béèyàn bá jọba láyé èèyàn a máa rí látojú oorun. Báyé fẹ́ pani dànù èèyàn a máa rí látojú oorun. Tí èèyàn bá ń bá ọ̀rẹ́ rìn tó bá jọ̀rẹ́ aláburú, Olódùmarè a máa fàṣírí ẹ̀ hàn ní látojú oorun. Ègún ìdílé tó ti wà nínú ilé tí wọ́n bí ni látọdún tó ti pẹ́, àlá a máa túmọ̀ rẹ̀ jáde. Tàbá fẹ́ fẹ́ ọkọ, tàbá fẹ́ fẹ́yàwó tí kì í ṣẹni tó yẹ ká fi èdènú ìfẹ́ kọ pé bóyá ni tí ó pani dànù ni àbẹ́ni tí ò ṣe bá rìnrìn àjò ìfẹ́ láyé, àlá a máa túmọ̀ rẹ̀. Tí ọkọ tá a bá fẹ́ bá ń gbàbọ̀dè fún ni tàbí ìyàwó tá a bá fẹ́ bá ń gbàbọ̀dè fún ni láti bí àlá, Elédùmarè a máa tú àṣírí kọ̀kọ̀ kan ni. Ìrìn àjò tá a fẹ́ lọ tó bá da, Olódùmarè a máa fi mọ́ni látojú oorun. Tí àlá yìí ò bá da, Elédùmarè a máa fi mọ́ni látojú oorun tàbí aburú àjálù aburú bá fẹ́ ṣẹlẹ̀ síyàn, Elédùmarè a máa fi hàn ni. Pàtàkì àlámàrè. Ẹnìkan wá sọ fún ọ pé wọ́n da oúnjẹ jàre ń tó rosùn lálẹ́ àná rẹ̀ ìwọ lọ gọ̀ àlá ọgọ̀ ẹ̀wà gbọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì a máa lárú àlá yìí. Alóhùn ṣàdédé bára òun láwùjọ àwọn tó wọṣọ funfun wọn wá ń jó. Òun wá darapọ̀ mọ́ wọn, wọ́n sọ pé káàbọ̀ káàbọ̀ níbo ló ti lọ látijọ́ yìí ó dé ní. Ṣàdédé ẹlòmíì ó lè bá rẹ̀ nísàlẹ̀ odò tí ó rí ìyá kan ra bàtà tàbí kó rí ìyá kan kúkú pa fò kọ́sàkọ́sà máa bọ̀ táwọn ẹja wàá ṣùrùbọ́ káàkiri tàbí kó rí apá kan ẹja apá kan èèyàn ẹlòmíì àmà la bẹ́ẹ̀. Ẹlòmíì ò lè bára rẹ tí wọ́n máa ṣe ọ́ lọ́ṣọ̀ọ́ nínú aṣọ funfun tí wọ́n máa de ọ ládé tí wọ́n máa ṣe ọ́ lọ́ṣọ̀ọ́ tí wọ́n pè kọ́ máa tọrọ ohun tó fẹ́ tó pé gbogbo ohun tó bá sì rí àṣẹ bùn lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ aláyè kò sí kó dànù o. Ìtumọ̀ aláyè ni pé ẹlẹ́gbẹ́ ọmọ ni ọ́. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ àmútọ̀run wá ní máa sábà lárú àláyè. Ìjọ ọmọ ẹlẹ́gbẹ́ wẹ́wẹ́ sì ni ọ́, ìjọ ọmọ wẹ́wẹ́ ni ọ́. Tọ́ bá ti lárú àláyè má wulẹ̀ darẹ̀ láàmú. Lọ ra wẹ́wẹ́ nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ súwìtì ní nǹkan kan ní oríṣiríṣi jẹ́ káwọn gbé lọ́wọ́ káwọn ọmọ kékeré ọmọ jẹ́ wá gbọ́ o. Sábà máa wọṣọ funfun sùn lálẹ́ bí ìgbà tó ń wọlé agbára ni. Ọ máa rí ìṣípayá tó pọ̀. Ìwọ má gbèrò láburú sí yẹn o, ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá gbèrè láburú sí ọ kété pé lọ́ọ́ máa rí bí ìgbèyàn ń wo tẹlifíṣàn báyìí. Tí má sábà máa jẹ èèwọ̀. Jìnnà sí ẹja àrọ̀ ní jíjẹ. Tọ́ bá ń jẹja àrọ̀ ń kó bára rẹ ni, iṣẹ́ tọ́ bá ń ṣe yọ́ máa dojúrú ni. Tọ́ bá sì ń lo oògùn dúdú, kéèsè pé o lè lo oògùn dúdú, o lè lo oògùn dúdú. Kéèsè pé gbogbo oògùn dúdú náà lo oògùn dúdú rárá. Èyí tó bá jẹ mọ́tàrùn lò ó.
kìí ṣe pé o lè lo ọṣẹ dúdú o lè lò ṣùgbọ́n ohun tí wọ́n pọ̀ mọ́ tó bá ti jẹun tó tako ìṣẹ̀dá rẹ̀ òun lọ gbọ́dọ̀ lò. báyà ń lọ mú nǹkan ara òkú nǹkan ara àlìjọ̀nú tíṣẹ̀dá rẹ̀ ọ̀fẹ́ tọ́jẹ́ pé funfun ni wọ́n tó bá ti lè pápọ̀ yóò àfẹ́kì ẹ̀. nǹkan máa dàrú ni kódà bí nǹkan bá fẹ́ da yóò máa le kokoko ni tọ́ ọ bá ti lárú àlá báyìí má dàrẹ̀ ẹ̀ láàmú sàárà ni ó ṣe. sàárà tó ṣe ni mo ti wí fún ọ yìí tọ́jú àwọn ọmọ wẹ́wẹ́ wọ́n bọ jẹun tọ́ ọ bá ní lágbára kọ́ wá súnmọ́ ìbẹ́lẹ́hùn dáadáa torí pé ilé tọ́ ọ bá wọ̀ ilé owó ọ̀dẹ̀dẹ̀ tọ́ ọ bá wọ̀ ọ̀dọ̀dẹ̀dẹ̀ ọ̀la gbanigbani ni wọ̀ yìí. ọ̀gbọ́n ìyá ìwé ni ọ́ alágbára èèyàn sì ni ọ́ a máa tẹ̀síwájú níbi àwọn àlá mi lọ́jọ́ iwájú. orúkọ mi ni Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹ máa gbọ́ oríṣiríṣi 08032983298. bákan náà tó bá ń fi ìrèké ṣe sàárà tàbí ọ̀gẹ̀dẹ̀ ó tètè máa ráàánú gbà o tàbí wàrà tútù Olódùmarè o gbẹrẹgbẹrẹ ní gbogbo nǹkan fẹ́ ní ó tètè máa bọ́ sí àbò ń lo èkuru òfin ṣe sàárà ayé ń bọ ọjẹ́ ìwọ náà ń jẹ ńlẹ̀ ọ máa rí dùnú gbogbo nǹkan rẹ̀ ọ máa lọ ní gbẹdẹmukẹ́ ẹlòmíín máa la báyìí tí nǹkan ó le kòkòkò fún ẹ bẹ́ẹ̀ ni ó nídìí tó jí orí bẹ́ẹ̀ wọ́n ní olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì náà jọ kán gbogbo wọn tó bá jẹ́ pé ibi tó wọ̀ àwọn tí ṣẹ̀dá rẹ̀ takò ni wọ́n bá wà ńbẹ̀ wọ́n máa wíìkì agbára rẹ̀ wọn ò ní jí orí nǹkan ṣe ọ̀rọ̀ pọ̀ lórí ẹ o a lè sọ ọ́ tán lónìí a máa tẹ̀síwájú lọ́jọ́ iwájú ẹ máa bá ń ká lọ. ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group o ọba bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lórí àkọsẹ̀jáyé rẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ní WhatsApp group báni sọ̀rọ̀ ní WhatsApp private WhatsApp ṣùgbọ́n ọ̀sánwó o àdúrà àwọn gbà ayé wa kò ní yẹlẹ̀ fún wa ire kàbìtì ẹ bẹ̀rẹ̀ nọ́mbà lẹ́ẹ̀kan sí 08032983298 má fi WhatsApp kọ̀ pè mí o má fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi o pè mí dàrẹ́tì látòrí fóònù mi o ayé wa o kò ní yẹlẹ̀ fún wa o inú gúrùpù mi náà tẹ́yìn náà bá wá ẹ máa share rẹ̀ síbẹ̀ ẹ máa share rẹ̀ fún gbogbo èèyàn ìṣẹ̀dá yín ò ní wọ voice mail o aláàánú yín ò ní dìlítì nọ́mbà yìí ẹ má dìlítì ẹ̀ tó bá ti ń dọ́dọ̀ rẹ̀ wọ́n náà máa ha fún gbogbo èèyàn kọ́ máa jẹ́ sàrà máa ha ire kàbìtì. Látọjọ́ tó ti pẹ́ o, tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí á ti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti.